kábọ̀ sáyé o. Emmanuel kábọ̀ sáyé o. kábọ̀ sáyé o. Emmanuel kábọ̀ sáyé o. kábíyá o mọ̀mọ́ sí o mọ̀mọ́ sọ́ba bí rẹ̀ mo ti rọ́bà rí o mo ti rí ọba rí o èmi ò mọ̀mọ́ rírọ́ ọlọ́run èyí rí kò tí ì sírú kan láàrin òkúta wẹ́rẹ́ ní nísùnwọ̀n lẹ́dọ̀ mo ti rẹ́yẹ̀ rí o èmi ò mọ̀mọ́ rẹ́yẹ̀ rí ọ kiri o ṣé kó wá lé ṣé kó wá lé o ṣé kó bá ògo kó wá lé wá kó wá lé kó wá lé o ọ̀gá ògo kó wá lé wá. àní lọ́jọ́ ọjọ́ kanjọ́ sí unto us a child is born, a child is given. He shall be called Wonderful Counselor, Everlasting Father, the Prince of Peace. Tí wọ́n wí ṣe bóun náà ní breath of life tí wọ́n ń sọ. He is the great oracle in his tabernacle. He is the only one who can turn your obstacle to miracle. Ìmọ́lẹ̀ dé o, ìmọ́lẹ̀ dé o, òkùnkùn paradà o. Nítorí àti bí olùgbàlà ọba wá sílé ayé aráyé o. Ẹ ó yọ ayọ̀ sọ́ba rere tí ò ní ráìbà rárá. Elédùmarè káàbọ̀ sáárín wa. Ẹni tí ó jọba ayé o, ilé ayé àìnípẹ̀kun. Ìràwọ̀ rẹ̀ ẹ̀kú ti la gbogbo sáwọn ọ̀dá o. Ó ti dé o, ọ̀gá ògo tí wọlé dé. Ó ti dé o, ọ̀gá ògo tí wọlé dé. Gbogbo ìdílé Jésè ti dé, àti báwọn bí olùgbàlà ọba wa sáàfin. Àdìtú nìyá o, ìyanu lọ̀rọ̀ rẹ̀ ń ṣe. Ọba mi tàbí síbù jẹ́ran, ọba tàbí kò lè tún wá bí. Ó lóyún ara rẹ̀, ó gbẹ̀bí ara rẹ̀, ṣe ló tún wá sọ̀rọ̀ rẹ̀ ní orúkọ. Ṣé rojú ayé àbẹ́ orí Emmanuel gbogbo aráyé ní sẹlẹ̀bírẹ̀tì rẹ̀ olùgbàlà, olùdáǹdè, olùwòsàn, olùgbèjà, olúayé olúọ̀run ni. Ọba tó lajú afọ́jú, ọba mi tó jókòó dìde, ọba àti máa láìsàn lára dá. Ọba tó sán lọ́wọ́ sánmọ̀ táwọn aláìmọ̀ kan pè ní Ṣàngó. Ọba wa wà wọ́wọ́, ọba tí ń gbénú wúndí aṣọlá, ọba tí ń gbénú adélé bọ́ṣọ ògo ni. Ọba tó kú káwà léyè nílé ayé Emmanuel títí ayé ni wọ́n mọ̀ pé ọlọ́ba. Yeah, it's the season again, and Jesus is the reason for the season. We at the Vichanta Entertainment, we would like to shout out to our fans and family for the great support and patronage. We say a big thanks to you, and we wish you a Merry Christmas and prosperous, fun-filled and fortunate New Year ahead. Èmi ni Vichanta lóyìn lóhùn tí aráyé mi sọ, àkú ọdún o. It's Sonet Production.